أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله القاهل بعد أعوذ بالله من الشيطان الرجيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. صدق الله العظيم. ثم الصلاة والسلام على نبي الرحمة المبعوث رحمة للعالمين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه. أما بعد، إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. أقبل فون الله وينفون عليكم إكياتي قيلون فان نبي محمد. èyí tí ó mú mi wá sí orí ẹ̀rọ ayélujára lásìkò yìí ní ọ̀rọ̀ àtúnṣe tí ń lọ lọ́wọ́lọ́wọ́ nílùú Ògbómọ̀ṣọ́. Inú mi dùn púpọ̀ fún ìgbésẹ̀ àlùbáríkà tí ọ̀kan nínú àwọn ẹ̀ka tó pàtàkì nínú Islam gbé lórí àtúnṣe àwọn ọmọ ìyá wa mùsùlùmí àti bàbá wa ọba ìlú Ògbómọ̀ṣọ́ àti inú ilé wa Ayílára. Ìgbésẹ̀ dáadáa ni, ṣùgbọ́n mo ní àwọn àkíyèsí kan tí mo fẹ́ pe League of Imams. Inú mi dùn pé níjọ́ kìíní àná mo wà nínú ẹni tí ó dámọ̀ràn irú ìgbésẹ̀ yìí. Ṣùgbọ́n ọ̀nà tí mo gbà dá mo tún fẹ́ rán yín létí ẹ̀ pé tá a bá lè ṣe bẹ́ẹ̀ yóò mú kí àtúnṣe yẹn ó rọrùn pọ̀, tí ò ní mú kí ẹnìkan rò pé àbá fẹ́ fìsọ́nà kan, kò ní jẹ́ kí irú rẹ̀ bí ó wà lẹ́nu ẹnìkankan. tó bá ti ń bẹ lẹ́mìí ẹlòmíì, Ọlọ́run má jẹ́ bí ó wà lẹ́mìí wa. tọ́lá wà gbà pé déédéé náà ni mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe, ṣùgbọ́n kíkọ́ kò yáwọ́ lórí nǹkan náà wọ́n mà dáa púpọ̀. ìyẹn ló jẹ́ kí n tó fẹ́ fún ẹ̀yin league nímọ̀ràn lórí ìgbésẹ̀ dáadáa tẹ́ ẹ gbé. ẹ ti lo àyà Ọlọ́run tí mo fi wọlé nú ọ̀rọ̀ mi pé ọmọ ìyá kan náà làwa mùmínì òdodo, ká ṣàtúnṣe láàrin ọmọ ìyá méjì tí ń jà. Ó ní ká páyà Ọlọ́run ká lè jẹni tí Ọlọ́run ọ̀kẹ́. Ọlọ́run kọ́ kẹ́ wa o, bẹ́ẹ̀ bá ti páyà Ọlọ́run ọ̀kẹ́. Ọlọ́run ọ̀kẹ́ gbogbo wa ní kẹ́ẹ̀tọ́là. Ìmọ̀ràn tí mo fẹ́ fi kún lẹ́gbẹ̀ẹ́ ni pé kí nǹkan yìí ó lè lọ síbi tá a fẹ́ dáadáa. Ṣe pé àwọn igun kọ̀ọ̀kan yìí sí. Gbogbo wa la mọ̀ pé Supreme Council for Islamic Affairs àwọn ni wọ́n kọ́ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àtúnṣe yìí. Nígbà Ọlọ́run ti ní kí mo bá dára yẹn ó dáa ká pe àwọn ogun mùsùlùmí tó kù náà sí, kájọ forí korí. Nígbà pé dáadáa déédéé la fẹ́ ṣe, kì í ṣe láti ṣègbè lẹ́yìn ẹnìkankan nínú àwọn tí ọ̀rọ̀ yìí kó sínú. Irú Ògbómọ̀ṣọ́ Muslim community ọ̀dà ká pè wọ́n kí wọ́n jẹ́ gọ̀kan. Ọ̀yọ́ State Muslim community ọ̀dà káwọn náà wà ńbẹ̀, bẹ́ẹ̀ ni Ọ̀ṣun State náà Muslim community ọ̀dà ká pè á. Ẹbí ẹni tá a ń pè nǹkan yìí rọ́bìtọ̀ èmi gà sí pé ìjọ àwọn bàbá wa, bàbá tó bèmí náà alhamdulillah rọ́bìtọ̀ ni wọ́n bẹ́ẹ̀ ń bẹ̀. Ẹ̀yin ni bàbá fún wa. Ẹ pé gbogbo àwọn ìjọ tí mò ń dákọ̀ yìí, ẹ pé àwọn náà mọ́ra. Kódà gan àwọn nàkọ́míò lápapọ̀ ìtọ́ dáa ní ká pé àwọn náà ẹ fún aláṣojú kan o, àfẹ́ gbégbèsè àtúnṣe o, ẹ̀yin nàkọ́míò ẹ̀yin náà ẹ fún aláṣojú kan. Kódà nígbà tó jẹ́ pé nǹkan ìsìláàmù ni tí èsè nǹkan kẹ̀kú sáwó àtúnṣe láti fẹ́ ṣe, kì í ṣe pé àti lẹ́mìí pé bá a ti ṣe ní ibi à ń lọ rè. Irú Federation of Ahlus Sunnah wal Jamaa ẹ pé àwọn náà sí mùsùlùmí jọ ní gbogbo wa, ẹ̀mí àtúnṣe yìí náà lẹ́ẹ̀ fi pè wá. Kódà gan ẹ má jẹ́ kí ó pin bẹ́ẹ̀. Irú àwọn Majlisul Ulama fi biladi Yorùbá ẹ̀ka ńlá gan ni wọ́n tóbi pọ̀ gan. àwọn ọmọ tá a lè mú yànràn tẹ́yìn bàbá wa lè máa fi yànràn ní ẹ pé àwọn náà wọ́n fún yín láṣojú. gbọ́ pé kátòsí ọ wà iná ní nǹkan tá a gbà lérò, ká wá wò ná àwọn tí wọ́n jẹ oyè ẹ̀sìn ká kó àwọn náà mọ́. àti àjọyọ̀ bíi bàbá wa ààrẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá
ọtí inú mi ti ẹ̀dùn pọ̀ fún bàbá wa síwájú mùsùlùmí ilẹ̀ Yorùbá tó yẹ pé àwọn ní àtọ́ ta ọ̀rọ̀ ìjí nílùú Ìjẹ̀bú Òde tí ẹ tún rẹ́yìn bàbá wa létí pé ẹ dìde ẹ fẹ́ jẹ́ ká sùn lórí rẹ̀. Ìgbésẹ̀ náà mo rò pọ̀ fa àwọn ìgbésẹ̀ dáadáa tá a gbé ìgbésẹ̀ dáadáa ni ṣùgbọ́n ẹ jẹ́ kẹ́sẹ̀ tó bá yẹ ọ wà ń bẹ ẹ má jẹ́ àmọ́ ṣe nǹkan ní aláwòrókótí ni pé rárá àwa rọ́bìtọ̀ dára wa máa àfẹ́ ní ó ti dọ̀rọ̀ àtúnṣe gbogbo wa náà láfà túnṣe ọlọ́mọjòjú ó ti àmọ́jòjú ó ti Islam nígbà ọ̀rọ̀ ti rí báwọn gbogbo wa náà láwọ̀ àjọ fọwọ́sowọ́pọ̀ lórí kí nǹkan yẹn ó lè dáa irú àwọn ọ́fíìsì àwọn tí ẹ tó jẹ́ àwọn oyè kọ̀ọ̀kan bíi ti bàbá wa mufti ni ti waziri tiwa náà ni ti waziri náà tún ni ẹ pé gbogbo wọn náà sí ìbọ̀rọ̀ ọ̀tọ̀ lọ́nà ìdí bá pè ní nǹkan Islam kì í ṣe nǹkan ẹnìkan wọn máa yọjú sí o ẹnu àwa nìkan la fẹ́ ṣe orí yẹn bí àwa rárá kò sánìyàn èèyàn èmi má fẹ́ nírú àníyàn yẹn tó bá ṣe pá àbá ní ẹ pé gbogbo àwọn orígun yẹn náà sí kí wọ́n wà ń bẹ̀. ó ń bà nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nípa tí ń lọ lọ́wọ́ ń pa ọ̀rọ̀ tó ní rọ́bítọ̀ gbogbo àwọn orígun tó yẹ ọ wà ń rọ́bítọ̀ tán bàbá wa ànájọ sí ẹ pé ya náà sí ẹbí nǹkan Islam ni ìdí bá pè ní nǹkan awo ìdí bá pé awo tí a nìkan ni o Islam ọ̀làwó nú gbogbo nǹkan Islam àmọ́ ó pọn ẹni tí gbogbo wọ́jọ́ máa mọ̀ tí ń lọ ń bẹ̀ kódà ìfẹ́ kẹ́ ẹ dájú sọ àwọn kan pé bóyá ọ̀rọ̀ wọn lè le ebi bàbá ni ẹ lè pe àwọn gan tẹ́sí ya fẹ́ rí gbogbo ẹ̀yin ọmọ wa yìí tó yẹ pé ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ lóògùn mọ̀sán àrípọ̀ kayín láàpọ̀ pàápọ̀ ọ̀nà tẹ́ ń gbà sọ̀rọ̀ bí ọ̀nà tó le ní ẹ lè bá wọn gan sọ̀rọ̀ pé àkọ̀wá le ẹ̀jẹ̀ àjọ parí ẹ̀ tó bá ti pẹ́ tọ́ lọ́mù bá ní o ẹnká nafẹ̀lẹ̀ kọ́líbì islamun wa iman wá sí pé ìsìláàmù bá ń bẹ lọ́kàn àti gbàgbọ́ kò sí tó fi yẹ ká fẹ̀sùn kanra wa lórí ẹ̀ ó yẹ kí inú ọwọ́ jọ dùn síra wa ni kájọ gbà pa afẹ́ ṣiṣẹ́ fún ìsìláàmù ìyẹn lọ ga jù ká fi mọ bọ́lọ́hún ti bá nípa náà èṣù yẹn inú mi dùn mo tún rìpíìtì ẹ̀ lẹ́ẹ̀kan sí bàbá wọ ọba ìlú Ògbómọ̀ṣọ́ bàbá yẹn àwọn lánìyàn tó dáa inú mi dùn èmi náà kúkú lọ sọ́dọ̀ wọn wọ́n sì sọ̀rọ̀ tó dáa ẹ tó wo ohun tí bàbá àlùbáríkà tó wí láìpẹ́ wọ́n ní ṣé wọ́n yàn máa mọ̀ fún yẹn ni wọ́n ní wọn ò ní wá kírun mọ́sáàsì wọn lẹ́sìn tèmi èyí tí náà mi sì kọ́ dùn sí fún bọ́lọ́hún ti yẹrù bàbá náà lọ́ba ni pé bàbá yẹn ṣe bọ́gibọ́pẹ̀ wọ́n sì tó sọ́nà wọ́n ní ìjẹ́ nìkan lọ pé ọmọ ṣe tiẹ̀ bí bàbá mi olúwo náà ti máa wí nù pé wọn ò dẹ́ nìkan lọ ṣùgbọ́n wọ́n sọ pé n tó ń ṣe dandan ni kọ́ bá ó ṣe é o lè sọ pé sìn tí wọ́n ń ṣe dandan kẹ́mi ọba náà ò máa ṣe rárá ẹ má sọ àṣà di ẹ̀sìn ẹ má sọ ẹ̀sìn tẹ́yìn ń sìn ẹ má sọ dàṣà ní táwọn wí nù wọn ò pé eléégún ṣe ń ṣe eégún tiẹ̀ olóró ń ṣe orò tiẹ̀ ìdíjọ́ tọ́lọ́ ó pè ó yé tó ná ọba tí ọba sójú ọ̀nà dáadáa ọ̀tọ̀ lọ́rọ̀ eléyìí o bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe bàbá wa ọba Ghandi Ọláoyè Afọlábí ọba àlùbáríkà ni ẹ̀fẹ̀ inú mi ń dùn púpọ̀ fún wọn bàbá wọn sì ní láàkárí àbáwọ̀ ìmáàmù inú mi dùn fún sùúrù àti dáadáa tọ́lọ́run ní ẹni ẹ gbọ́dọ̀ tún wá ní sùúrù tó pọ̀ nírú àsìkò tá a wà yìí pàápàá tátúnṣe dìde sùúrù yẹn tó gbọ́dọ̀ pọ̀ lógo Ọlọ́run àbá wa pè wá àwa náà ó kún àtúnṣe lọ́wọ́ àwa náà ó kún lọ́wọ́ àáwo ọ̀nà àwo làwa náà ó lè gbàdá sí lágbára Ọlọ́run àti gbogbo àti Ọlọ́run dá ti àwa náà torí bí nǹkan kan bá ń ṣẹlẹ̀ fún ìsìláàmù láàyè kan gbogbo wa ní nǹkan ń ṣe o èyí ò lọ yẹ kó yé wa o mo bẹ̀ lọ́hùn kó mú ìparí dáadáa bá ọ̀rọ̀ yìí láhàúlà.